Ẹ káalẹ́ gbogbo lẹ̀, ẹ káalẹ́ gbogbo lẹ̀. Mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí màmá wa sọ, táwọn màmá wa sọ nígbà yẹn pa Sanwó-Olú àti Tinubu. Ìyà ń jẹ àwọn èèyàn wa o. Ìyà ń jẹ àwọn èèyàn wa. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n sọ. Torí tá a bá ń sọ, àwọn kan máa sọ pé bóyá àkàn nǹkan tó ń sọ ń pa ìjọba. Ìjọba ò wọ́n tú àwọn èèyàn, àwọn aráàlú lára. Àwọn lè ń gbọ́, ẹ jẹ́ ká gbọ́ ohun tó máa sọ ń bẹ̀. Káàárọ̀ o, ìjọba àgbáyé ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹni ká dìbò fún yín tẹ́ wọlé fìyà jẹ wá o. Ẹja tààrà ní 30,000, ó di 70,000, kó tẹ 15,000, ó di 40,000. Ẹ ṣàánú, ebi ń pa wá, ẹ má ní wá lára. A lè jáde, a lè jẹun o, a ti wà nulẹ̀. Ẹja ìdọ̀dà ń tà tàbí rọmọ ní skúlù, a lè rọmọ skúlù bá a lè jó, a lè wá sọ́jà mọ́, a lè jẹun. Ẹ ṣàánú, ẹ má ní wá lára, ara ní wá o. Ara ni aráàlú, ẹ ṣàánú, ẹ bá fara ni wá o, ẹ bá sọ gbogbo ẹ̀dẹ̀rọ̀ o, ọ̀tẹ̀ yìí kò dáa fún wa o, ọ̀tẹ̀ yìí ó ní gbogbo òlú lára ni, ọ̀tẹ̀ yìí ó ní gbogbo òlú lára. Ẹ má ní wá lára, ẹ má fara ni wá, ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. Ilé làwọn àlèjáde àlèjẹun, àròwó tajà, àròwó jẹun, gbogbo tẹ̀ ṣe fún wa ó ní gbogbo òlú lára. ẹlẹ́jọ́ ìgbòdo sọ̀rọ̀, ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa o. Tinubu, ẹ ṣàánú wa o. Ìjọba Èkó yìí náà ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa. A ti dìbò fún yín, kò yẹ kó ẹ wá ṣe báyìí fún wa. Sanwó-Olú, ẹ ṣàánú wa. A ti dìbò fún yín, gbogbo tẹ sọ kọ́dẹ padà wá ń ṣe yìí. Ẹ ní wá lára ni, ẹni ẹ máa dùn aráàlú dùn, ẹ dùn wá nú. Ẹja ta fi ṣe gbàjọ, ta fi rán wọn léwe, ẹ jẹ́ ká rán wọn léwe mọ́, ẹ jẹ́ ká rán oúnjẹ jẹ. Ẹ ṣàánú wa, ẹ ṣíjú àánú wa, ẹ má ní wá lára. Ará ní aráàlú, gbogbo ọtọ rẹ jẹ ará ni wọn, àwọn tàtà ará ni wọn. Ẹ ṣàánú wa o, ẹ ṣàánú wa. Sanwó-Olú, Tinubu, ẹ ṣàánú wa o. A ti dìbò fún ẹ wá wọlé tán, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wá ní ọmọ Yorùbá ara yín lára jẹ. Ẹ ṣe jẹ́ kí ìbò wọlé, tí ìbò bá wọlé kò ní rí báyìí. Ṣèbí ẹdẹ ilẹ̀ bá ṣe kí lè ṣe kankan, ẹ ní kankan ṣe fún ẹni wá lára ni. Èmi lọ́kàn ṣó ti kàn yín sí tẹjọ́ mi Èkó. Ẹ ṣe dáadáa fún wa, ẹni wá lára ni. Ẹ ṣe dáadáa fún ara ni wá. Àrùn jẹjẹ tábàtàjà kan pọ́jọ́, gbèsè ti pọ̀ ju o, gbèsè pọ̀ ju. Ẹ ṣàánú wa, ẹ ṣàánú aráàlú o. Ebi ń pa wá, ẹ ṣàánú wa o. Tábàtàjà kan pọ́jọ́ owó, ẹ ṣàánú wa o. Láṣẹ kẹ́ bá báyìí kẹ́ ṣàánú, ẹ mú tiwa rò, ẹ̀sùn kẹ́ mú tiwa rò, ẹ̀sùn kẹ́ mú tiwa. ẹlẹ́jọ́ ìgbòdo sọ̀rọ̀, ẹ mú tiwa rò, ẹ ṣàánú wa o. Ẹ ṣàánú wa fún gbogbo àgbáyé, ẹ ṣàánú wa. Òun lẹ ti gbọ́ yẹn. Wọ́n ń bẹ ààrẹ Tinubu àti Sanwó-Olú lẹ́kọ̀ọ́ pé kán ṣàánú àwa ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá, pé ìnira yẹn ti pọ̀ ju ń tọ́ ń sọ nìyẹn. Ẹ̀mí ò dẹ̀rọ̀ pé míyàn bá rẹ̀ ṣe rí sí. Ara àwọn nǹkan tí ń tán sọ náà nìyẹn. Ìrọ̀rùn fún àwọn èèyàn wa ó jẹ́ iṣẹ́ tó yẹ kó jẹ́ iṣẹ́ ìjọba. Àtàṣe máa ń sọ ìjọba ò ní gbégbèsè yìí o, lájẹ́ pé àwa gan agbégbèsè tí a máa fi rán wọn létí pé àwa la ní àṣẹ àti agbára. Kí lẹ̀ ní àṣẹ àti agbára ta ní? Ẹ jẹ́ ká ṣe é ní ṣókí ká tó fi kọ́ra wa. Àwọn màmá wa sọ̀rọ̀ nǹkan kan bẹ̀rẹ̀ ń sìn pé ẹ ṣàánú wa ni wọ́n ń sọ. Ó dẹ̀ yé mi tán sọ kò sáré yànjiyàn lórí ẹ̀. Ó yé wa pé wọ́n ń béèrè fún àánú lọ́wọ́ ìjọba. Wọ́n kàn máa ka kíní fún wa láàrin bẹ́ẹ̀ ni. Mi fẹ́ kí ẹ jẹ́ ń ka tààrin yìí fún yín. Ṣẹ́rí, àwa la ní àṣẹ àti agbára, àwa ọmọ ìlú. Nínú ìwé òfin ìlú, púpọ̀ nínú wa ò mọ kíní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mo lò. Tá bá ń bẹ̀ wọ́n ní ṣe ń ta fẹ́, a láti lo àṣẹ àti agbára ta ní. Ara àwọn àṣẹ yẹn dẹ̀ ni mo máa sọ fún wa lálẹ́ yìí. Apá kẹrin láìsẹ̀ kejì, a nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà. Wọ́n kọ bẹ́ẹ̀ pé nípa báyìí ó ti kéde pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ó wà nínú ìwé òfin, àti túmọ̀ sí èdè Yorùbá, òun là ń kà fún yín. Ẹ lọ sórí www.citizenay.org. Níbẹ̀ ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, àti túmọ̀ sí èdè Yorùbá. Kẹ́lẹ́ mọ̀ pé ẹ ní àṣẹ àti agbára nínú ìwé òfin. Ẹsẹ̀ kejì, bẹ́sẹ̀ máa lo agbára àti àṣẹ yẹn láti fi béèrè pé kíjọba kí wọ́n ṣe tó máa rọ aráàlú lọ́rùn. Òun ni pé ẹ máa kópa nínú ìjọba. Òun lọ kọ sínú 14(2)(c). Wọ́n kàn ń sìn pé ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè. Ara àwọn àṣẹ àti agbára tẹnu òun la fi ń hàn yín. Ẹ̀sìn màmá wa,
à ń gbìyànjú pé ká kọ́ àwọn màmá wa ní ọ̀rọ̀ òfin àti àṣẹ àti agbára tí wọ́n ní nínú ìwé òfin tí wọ́n lè máa múlò. Màmá wa ẹ rí pé wọn ò dárúkọ ẹ̀ ní tí a ṣe ń sọ ní èdè Yorùbá òun lè rí. Bí a bá ṣe ń gbọ́ ètò yìí o, ẹ bá wa pín, ẹ má gbàgbé, ẹ bá wa lọ sórí www.citizeny.org. Ẹ jẹ́ kí n sáré wò tí má lè rí kíní ọ̀hún. Mo kàn fẹ́ yẹ̀ wò ní tó bá yẹ pé ó ti tẹ́ bá ó rè. Tẹ́ bá ti lọ sórí wẹ́bsáìtì yìí, ẹ lọ sórí wẹ́bsáìtì www.citizeny.org. Ẹ jẹ́ kí n kàn fẹ́ kẹ́ fi rí bẹ̀yẹn náà ni. Ibi tẹ́ máa lọ rè www.citizeny.org. Tẹ́ bá ti lọ bẹ̀, ẹ lọ sálẹ̀ sí ibà. Tẹ́ bá ti rí ibi tí kọ́kọ́rọ́ wà yìí, níbẹ̀ ẹ wá rí nǹkan kọ pé ìwé òfin ní èdè ẹ má bínú. Ìwé òfin ní èdè Yorùbá ìyẹn lẹ máa tẹ̀, eléyìí lẹ máa tẹ̀. Tẹ́ bá ti tẹ̀, á gbé yín wá sí ibi báyìí. Á gbé yín wá sí ibi báyìí. Bá ti gbé yín wá, ẹ lọ sálẹ̀, ẹ lọ sálẹ̀, ẹ tẹ̀. Ẹ máa rí ìwé òfin yẹn ní èdè wa. Àwọn agbára àti àṣẹ tí mo dárúkọ ń sìn ó wà nínú ẹ̀. A dẹ̀ ti ń tún àwọn a tún dùn mọ́ púpọ̀ sí lọ síwájú. Àmọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú èyí náà. Gẹ́gẹ́ bí àwọn màmá wa ṣe sọ, ìyà tó ń jẹ wá yìí ó ti tó. Ẹ jẹ́ ká kópa nínú ìjọba wa. Ọ̀nà àbáyọ nìyẹn. Tá a bá kópa, ìyà ló máa fi máa jẹ wá. A ò rí báyìí lọ o. Citizenry ló ń kí wa lórí Oduduwa TV Radio. Ẹ má gbàgbé ẹ bá lọ sórí www.citizeny.org. Kẹ́ lọ wo ìwé òfin yẹn bẹ̀. A ti tún máa ṣe àwọn ètò kan jẹ́ pé a máa sọ lórí akọ máa lo ohun nìkan láti sọ̀rọ̀ nípa àṣẹ àti agbára ta ní àti bí a ṣe máa kópa nínú ìjọba láti béèrè tọ́ wa. Wọ́n dà láti bá dá wa lóhùn torí pé àwa la ní àṣẹ àti agbára. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó dìgbà kan náà. Citizenry ló kí gbọ́ lórí Oduduwa TV Radio. Kò ní sí wa kò ní rẹwà láṣẹ Èdùmàrè. Adélẹ̀ lérí. Ẹ ṣeun. Ó dìgbà kan náà. Ẹ ṣeun. Ó dàbọ̀. Ó dàbọ̀.